Ó mà ṣe o, ó mà ṣe fún àǹtí Rámọ́tà báyìí. Ọ̀rọ̀ míì làǹtí Rámọ́tà tún sọ báyìí, ọ̀rọ̀ míì ló tún sọ o. Gbogbo ọkàn wa ni wípé àǹtí Rámọ́tà ìjọba là ń dẹ̀, òun ló lóyún fún o. Kí ló ń ṣẹlẹ̀ sí àǹtí Rámọ́tà báyìí? Another person ni àǹtí Rámọ́tà tún sọ wípé òun lóyún fún o, ṣùgbọ́n o, ẹ má wọ̀rí, a máa jẹ́ kí ẹ mọ ẹni tí ẹni náà jẹ́ tí ẹ bá ń bá wa ká lọ tí ẹ dẹ̀ ń fi ẹ̀mí tẹ̀lé wa nínú níùsì tí a mú wá fún yín lénìí yìí. Ìròyìn nípa àǹtí Rámọ́tà òun là mú wá fún yín, ẹ máa bá wa ká lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní dì láṣẹ Èdùmàrè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi, ẹ kú dédé wòyí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó yé wa wípé arábìnrin tí wọ́n ń pè ní àǹtí Rámọ́tà ó ti tún jáde o, ó ti sọ̀rọ̀ o, tó jẹ́ wípé àwọn èèyàn ó tún yà wọ́n lẹ́nu ni wípé ìjẹ́ àǹtí Rámọ́tà ló lè máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí jáde báyìí. Kí ni ẹ rò pé ó ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé àǹtí Rámọ́tà báyìí? Àǹtí Rámọ́tà ti jáde wípé òun lóyún, ṣùgbọ́n oṣù márùn-ún òun ni oyún rẹ̀ o. Àǹtí Rámọ́tà ń jẹ́ kó yé wa wípé oṣù márùn-ún òun ni oyún òun o, ṣùgbọ́n kì í ṣe ìjọba làǹdẹ̀ ló ní oyún. Ó ní òun ṣẹ̀ tún rí ọmọkùnrin kan tí ó fún un lóyún o. Kí ló ń ṣẹlẹ̀ ní ìgbésí ayé àǹtí Rámọ́tà báyìí? Ẹ̀yin olólùfẹ́ àǹtí Rámọ́tà, a kò ní sọ wípé àǹtí Rámọ́tà sọrú ọ̀rọ̀ báyìí síta, ṣùgbọ́n o, à ń fi ìgbà àti àkókò yìí a fi ń sọ wípé kí ẹ jọ̀wọ́ kí ẹ gba àdúrà fún àǹtí Rámọ́tà. Lónìí a kò ní rí jù báyìí lọ. Ire lójú gbogbo wa máa rí o, ó tún dọjọ́ mi ọjọ́ rè, ó dìgbà.